Africa Content TV. Things bad in London, you see. 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 Are you loading one? Sorry, wake up and go take a man, they say, what? Sorry, wake up and go take a man, they say, what?
ti lómi ilẹ̀ tẹ́lẹ̀ kò kéjì tó dé. Gbogbo ìwúrò máa ṣàlọ́rọ̀ orí ti wá. Tẹ́tẹ́lẹ̀ kò ti lómi ilẹ̀ tẹ́lẹ̀ kò kéjì tó dé. Ìgbà láti ẹtí ló ṣàṣọwọ́ ṣàwọ̀. Tẹ́tẹ́lẹ̀ kò ti lómi ilẹ̀ tẹ́lẹ̀ kò kéjì tó dé. Ìgbà láti ẹtí ló ṣàṣọwọ́ ṣàwọ̀. Tẹ́tẹ́lẹ̀ kò ti lómi ilẹ̀ tẹ́lẹ̀ kò kéjì tó dé. Ṣùgbọ́n tèmi kan máa lọ yájú tèmi ń fẹ́. Ìpè kan lọ́wọ́ gba ìyára mi láéláé. Ìbọn tèmi kan wà ló dàdú tí mo ń fẹ́. Ìpè kan lọ́wọ́ gba ìyára mi láéláé. Torí pé pàdájú ọmọ aráyá fọjá gbọ́lẹ̀ lé. Ọmọ aráyá sàdádà ló pọ̀ ń dọ́rọ̀. Oṣù pásá yìí ni wọ́n borí. Gbogbo ìtẹ̀wé kò bá gbogbo kalẹ̀.